Ìjọba ìpínlẹ̀ Ògùn ti ilé àti òtẹ́ẹ̀lì Gbénga Daniel pa. Wàhálà àárín gómìnà ìpínlẹ̀ Ògùn lọ́wọ́lọ́wọ́ Dàpọ̀ Abíọ́dún àtẹni tóun náà fìgbà kan rí jẹ gómìnà níbẹ̀ Gbénga Daniel ló tún gba ọ̀nà mìíràn yọ lọ́jọ́ Ajé tó kọjá nígbà tíjọba ti iléègbé àti òtẹ́ẹ̀lì olówó ńlá tó jẹ́ ti Daniel pa nílùú Ṣàgámù. Àwọn òṣìṣẹ́ láti Ṣàgámù Zonal Planning Office la gbọ́ pé wọ́n ya bo ilé Gbénga Daniel tó wà ní Ọbáfẹ́mi Awólọ́wọ̀ Avenue àti òtẹ́ẹ̀lì rẹ̀ tó wà nítòsí ibẹ̀. Ṣáájú ni wọ́n ti kọ́kọ́ lẹ ìwé gbé ilé rẹ̀ kúrò níbí mọ́bẹ̀, ṣùgbọ́n lọ́jọ́ Monday ni wọ́n mú ìwé a máa wó ilé rẹ̀ lọ síbẹ̀, bí wọ́n sì ṣe lẹ̀ tán ni wọ́n kúrò níbẹ̀. Àwọn tó wà láyìíká sọ pé bí ẹni tí iná bọ́ sí lára làwọn òṣìṣẹ́ ọ̀hún ṣiṣẹ́ náà tí wọn kò sì fààyè sílẹ̀ fún ẹnikẹ́ni láti bi wọ́n léèrè ìbéèrè kankan. Wàhálà àárín àwọn olóṣèlú méjèèjì yìí bẹ̀rẹ̀ nígbà tí pósítà kan jáde pé gómìnà Abíọ́dún nífẹ̀ẹ́ láti lọ sí ilé ìgbìmọ̀ asòfin àgbà tí Gbénga Daniel wà, ẹkùn ìdìbò ìlà oòrùn Ògùn làwọn méjèèjì sì ti jọ wà. Ọ̀rọ̀ yìí la gbọ́ pé ó ti dá èdè àìyedè sílẹ̀ láàrin àwọn olólùfẹ́ àwọn méjèèjì pẹ̀lú bí àwọn kan ṣe sọ pé ṣe ni Abíọ́dún fẹ́ ni Daniel lára kó má bàa rójú ráyè fún ìdìbò ọdún 2027. Ṣé níjọba sọ pé Gbénga Daniel kò gba àṣẹ lọ́wọ́ àjọ tó ń rí sí ààtò ìlú nípínlẹ̀ Ògùn, bẹ́ẹ̀ ni kò fi àyè tó yẹ sílẹ̀ níbi tó kọ́ ilé àti òtẹ́ẹ̀lì rẹ̀ sí. Wọ́n ní kó gbé ilé rẹ̀ kúrò níbẹ̀ láàrin ọjọ́ 3 tàbí káwọn wó lulẹ̀.